Obiabiaro to vege. Obiabiaro to vege. Megari baba memla soka. Obiabiaro taruzo pole. Obiabiaro Elio obiabiaro Garada babidari Ata me moju mo ino Yo biabiaro kidu ejo tu vege. Obiabiaro to vege. Megara baba memla soka meja. Obiabiaro taruzo pole.
Delta Cleveland tó bí àlàkà. Owó pàtàkó tó wèrè. Oyè ìwà kẹ́ Mr. Moses Osere, a headmaster. Adaragba, owó pàtàkó tó wèrè ọ. Mrs. Alice Seke, a business woman. Àyìnà mẹ́ta náà ìwọ̀rí ọba. Ìdílé ló ń bẹ̀rẹ̀ ẹ̀rọ tẹ́ tọ́ ìjàbọ̀. Ọjọ́bọ̀ mẹ́ta náà ìwé mi ló wórì ẹsẹ̀ kẹrẹ ayé. Ayé tọ̀bọ̀ ikú lámúlẹ́ni UAC ní ẹ̀rẹ́ rẹ̀bùrọ̀tọ̀ ọ̀bọ̀dá. Ẹ̀kọ́ ló wórì ẹsẹ̀ kẹrẹ ẹ̀kọ́ ẹ̀jẹ̀ kàtàkàtà lẹ́gbọ̀dẹ̀kẹ́ ẹ̀dínwó. Ìrúwẹ́lẹ́ kọ̀ náà yóò lúlu. Urobodé náà bùkẹ́ ìjọba mọ̀ ẹ́dẹ́gẹ̀dẹ̀ urobodà. Abíọ́dọ̀ bá ó kẹ́ bàbá mi bí ọ̀nà.
na mo ko lo bi pe wa ni ne ọ̀gá rẹ̀. Èyí ọ̀dà o, èyí ọ̀dà o. Wọ́n lè dábẹ́ ní o, wọ́n lè dábẹ́. Wọ́n lè dábẹ́ ní wọ́n lè dábẹ́. Òrèlè yóò ní pẹ̀lẹ́ wọ́n lè dábẹ́. Wọ́n ní àwọn tọ́jú kúrò rẹ̀ wọ́n lè dábẹ́ ní. Wọ́n lè dábẹ́ ní wọ́n lè dábẹ́. Wọ́n lè dábẹ́ ní wọ́n lè dábẹ́. Òrèlè yóò ní pẹ̀lẹ́ wọ́n lè dábẹ́. Wọ́n ní àwọn tọ́jú kúrò rẹ̀ wọ́n lè dábẹ́. Wọ́n lè dábẹ́ ní wọ́n lè dábẹ́ ní. Wọ́n lè dábẹ́ ní wọ́n lè dábẹ́. Òrèlè yóò ní pẹ̀lẹ́ wọ́n lè dábẹ́. Wọ́n ní àwọn tọ́jú kúrò rẹ̀ wọ́n lè dábẹ́. Wọ́n lè dábẹ́ ní wọ́n lè dábẹ́. Wọ́n lè dábẹ́ ní wọ́n lè dábẹ́. Samuel Uje, Vice President, Simon, Secretary, Oyokowarejo, Wawe Matawe Tuwebe Ọtí, Isaac Odibo, Manager Secretary. Ìjọyọ̀ ọba, oní ìwà kẹrẹ òkúrígú, ẹ̀mẹ́tẹ̀ pọ̀pọ̀, wà á kó bí lórúkọ wẹ́lú kẹrọ bí bọ́. Ọ̀pá nígbà yà á ní yẹ̀rọ wà bá. Ameme